wọ́n lé tó ń jẹ ìtọ́yọ tó ń ṣe báàlì lọ kò tí ì sẹ́sìn fónítọ̀ dàbí ẹni tó ń ná tẹ́lẹ̀ tí òrí náà má máa bọ́ ní Jésù pọ̀ náà má mú bá mi. Béèyàn bá ti ń lówó tẹ́lẹ̀ kódà kó wà nínú wa bí ó bá rí mọ́ ó ní ẹbí. Àwọn tó ti ń kí tẹ́lẹ̀ tó ń kí ní mẹ́sàn-án mẹ́wàá wọ́n bá sọ́ọ̀dì márùn-ún tó wáyà máa bọ́ ní Jésù wọn máa ní mú sí i. Báwo benefit wa sí o wọ́n ti fi tọ́ wa ẹ̀kọ́ tó mú wa máa bọ́ ní Jésù fún láti kékeré wa bẹ̀rẹ̀. Mo rọwọ́ ìkẹ́ Ọlọ́run. Àbí kọ́ máa ṣe pé kọ́ sọ pé 10,000 lọ́ra jọ kó wá ní pé ọ̀rẹ́ ẹ̀ ló rà fún ẹ bẹ́ẹ̀ bá jókòó ó ní jókòó dáadáa máa bọ́ ní Jésù fún fi tiwọn bó ṣe wọn wájú ló máa ń rìn àgàgbé wájú olóró tẹ́lẹ̀ èèyàn tó ti ná tí ó wà iná mọ́ ẹnu ẹ tó ti ń dá tẹ́lẹ̀ bó o bá sá máa bọ́ ní Jésù fún wa ní ẹgbẹ́ mi dání. Ibi tó wà lè tó ọmọ bó sọ̀rọ̀ ní kéèyàn jẹ́ra ọ̀ bàbá ní Jésù mú kó wá dẹ́ni tí ó ní ìnira ọ̀wọ́ yìí wọ́n. Káwọn tó dé àfihàn tó wà lẹ́yìn àmọ́ tó bẹ̀ níwájú. Àwọn olórin tó ti gbọ́ ní Ìbàdàn àwọn tó jẹ́ fàǹsì wọn nígbà yẹn tọ́lú sọ́tọ́ wọn mẹ́rin jòkó àdìgún sílẹ̀ mọ́nà ọ̀pọ̀ ní ọ̀rẹ́ katapila kan òkè. Alájùtì ní bí sí òní ẹja ó níbàdàn yìí. Àtẹ̀gbọ́ àsàǹkẹ́sílẹ̀ mọ́nà bẹ́ẹ̀ bá ẹjọ́ kó yìí àmìgbà ẹ̀yin náà lẹ́gbẹ́ ní sílẹ̀ yìí mọ́nà aṣọ lágbàdo tó jẹ́ ti ìgbóza lóògùn gbangba kìíní. Ẹ mọ̀ pé jẹ́ kírètọ̀ yẹn náà fún ọkàn tó kú o. Ẹ bàtọ̀ dákọ́ mi ìṣáná ẹ mọ lọ́fà síìsì fọ̀kọ̀ ẹ mọ sàká níyàwó mi èjì rẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ sàká níyàwó èjì rẹ̀ kótó ní bọ́ọ̀fù sẹ́yìn sílẹ̀ gbogbo àwọn tí ń dárúkọ yìí ẹni tó kú máa bọ́ ní Jésù ń bẹ nínú wọn ẹni tó wà tó wá bí aláàyè sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dákun ṣàánú mi o ìlàyé àyìnbó bọ́ọ̀rẹ̀ sí ọba. Àwọn bá ọjọ́ bẹ́ẹ̀ yìí ọmọ wa ń kọ́ lórí Ìbàdàn yìí sáyé wọn ò lè wá wọn ò lè tú bẹ́ẹ̀ má ti mú kan nù mẹ́ta nínú àwọn tó bá ń kọ́ fún ìbọ́rẹ̀ sí kótó. Ipò tó báwo yìí ni ẹ̀ka mi sí. Ọlọ́wọ́ ìjọlọ́wọ́. Bí n bá ní 1 to 3, ẹ lè pé mo já ọgbà o. Kò sí bí ẹ fẹ́ sún mi sí. Báwo ni Jésù wù lẹ́yìn kẹta fún mi? Mo sì ṣe é débẹ̀. Akademi kọ́rẹ́sì kọ́rẹ́ torí mọ́tòdè tó lálàáfíà. Ibo ni Jésù mo ṣe dáadáa nínú olórin. Mo dáńtọ́
ní Yéṣu kò pé tán èèwà sẹ́ni tó pé tán ibi tó bá kù sí ìfọ́ẹ̀sì ní ẹ̀wí. Mo ti sọ nínú orin tó kọjá o ọ̀rẹ́dà bẹ́ẹ̀ni bọ́lá kù sí ní kẹ́ ẹ̀ tó sọ. Mo ní mo pé jọ pẹ́pẹ́ mo ti pa àwọn bọ̀ ibi tó bá kù sí ní ẹ̀ tó sọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fi mí síwájú ẹ ò fi mí sí tù bẹ́ẹ̀ fi mí sí tírí ó yẹ mi pé pèrè ọwọ́ yìí kí Ọlọ́run. Ṣùgbọ́n mo ti rọwọ́ yìí kí Ọlọ́run orí nínú ìfẹ́ mi. Mo jẹ́ ọmọ ọkùnrin lọ́rọ̀ àjà dúpẹ́ ẹ̀wọ̀n Ọlọ́run. Ọmọ jẹ ìdílé lọ́rùn. Ẹni mọ̀ orí alákùnwó, ó bá mọ̀ orí alákùnwó, bó tún tẹ káyé tó sílẹ̀ orí aláwọ̀. Orí aláwọ̀. Ó tún tẹ káyé tó sílẹ̀ orí aláwọ̀. Ọmọ tèmi ò tẹ̀ báyìí sí ní ìfọ̀mọ́ àdúrà mẹ́ẹ̀ẹ́dá olú ọmọ ló náwó ojú òní ti. Ọlọ́kíwá yìí ní ọmọ òkúta lóní lọ́mọ
ó lóun ọ̀nà ṣàdúrà méjì fún mi ó ní tó ń bá ti ṣe ọkàn ó ní kí n máa ṣàmì ìyẹn wà yí ibi ọmọ ògùn tádé ó lọ́jú omi ìsinmi yìí o inú olórí àmì láàrin ẹbí láàrin ọ̀rẹ́ ọ̀ráì ojú òní ìtẹ̀yìn lọ́mọ bí n bá ṣe lọ́ba. Gajimere. Offload. Epa! Mama kí ẹ fún ìsìndọ́gbọ́. Ọmọ kúrú náà wò orúkọ pẹ́. Tọ́pẹ́ mi ló bí ló pé táyé. Ó pe bàbá oníyèsú fún kó wá kí n bí. Òṣèlú bá mi lóbi ìsùn sí kan bomi. Epa! Ó lè sínú mọ́ káwọ́ tún sílé. Ó máa kúrú náà ó ti sílé. Ètìdé mi ń gbé bí mi dọ́gbẹ́. Ìyá alájà láti bá tún èyí dé.
Tọ́pẹ́ màmá ẹ̀yìn wọn ga o. Orí màmá ẹ̀yìn wọn ga o. Ètò méjì gbé èyí tó ń jẹ́ lọ́pẹ́. Tọ́pẹ́ lórí mi èyí dé o. Ètò méjì gbé èyí tó ń jẹ́ lọ́pẹ́.